Al-Ma'rufi Ìgbàláyé TV. Itosona. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run ọba kó máa bá gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńláyé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba àná, ọba ìní, ọba lọ́jọ́ gbogbo. Ọba tí ò ní kú, ọba tó gbé sánmọ̀ ró láì lóko, ọba náà la dá ọpẹ́ wa fún. Títóbi rẹ ọba ńlá. Ìkẹ́ àtọlà Ọlọ́run tí ò fara yí nǹkan kan kó máa bá aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ náà ládẹ̀ tó ń tọrọ ìkẹ́ fún gbogbo àwọn àfáà tí wọ́n nù wá lóúnjẹ mímọ́ tó fi dórí gbogbo àwọn òbí wa náà lápapọ̀ tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá láti kékeré. Àwọn tí ń bẹ láyé bá wa kẹ́ wọn níkẹyẹ tayé, àwọn tí wọ́n ti lọ bá wa kẹ́ wọn níkẹyẹ tàlùkìyámà. Èmi olólùfẹ́ yín náà ni Sheikh al-Ma'rufi Ìgbàláyé, ẹni Ọlọ́run dá. Ẹni Ọlọ́run dá sí nìyí kò ṣeé farawé. Ètò tó ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín náà ní Ìtọ́sọ́nà. Bí mo ti sọ síwájú, ètò tí ó máa já ìdè, tí ó máa tú ìdè, tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn fún wa nínú ìgbésí ayé wa. Ẹ farabalẹ̀ láti máa tẹ̀lé mi. Ẹ gbádùn mi púpọ̀ lénìí. Èyí tá a máa ṣàbẹ̀wò rẹ̀ lénìí, òun náà ní àwọn nǹkan tó máa ń ṣe okùnfà tí ẹ̀dá fi máa ń lá àwọn àlákàlà. Ẹ farabalẹ̀ máa bá mi ká lọ. Àní kì í ṣe gbogbo àlá náà ni okùnfà rẹ̀ máa ń ti ọwọ́ àwọn ọ̀tá wá. Nígbà mìíràn, àfọwọ́fà àwa èèyàn ló máa ń fa ogun sínú ayé wa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ jẹ́ á ṣàbẹ̀wò rẹ̀ báyìí. Àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tàbí ṣàbẹ̀wò rẹ̀ lénìí, òun náà ni wípé tí obìnrin kì í bá wẹ̀ lálẹ́ nígbà tó bá fẹ́ sùn, ó ṣeé ṣe kí obìnrin bẹ́ẹ̀ kó máa lá àlákàlà ní gbogbo ìgbà. Òun náà ló fi dáa fún gbogbo obìnrin kí wọ́n gbìyànjú láti máa wẹ̀, kí wọ́n máa ṣákàǹkàn kó tó di wípé wọ́n ó máa sùn lálẹ́. Tí wọ́n bá tiẹ̀ wá lè ṣákàǹkàn, àní ò gbìyànjú kó o bomi kó o ṣanra kó o tó sùn lálẹ́. Nítorí wípé ìmọ́tótó ó ṣe kókó nínú ayé wa. Àwọn kan tiẹ̀ máa pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Kò dálé lórí àrùn lásán. Àní nígbà mìíràn ìmọ́tótó ó lè gbà ọ́ lẹ̀ nínú àwọn ogun àfọwọ́fà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì. Tí obìnrin bá nífẹ̀ẹ́ sí láti máa sùn kàákà lálẹ́ nígbà tó bá fẹ́ sùn, ó ṣeé ṣe kí obìnrin bẹ́ẹ̀ kó máa lálàkàlà o. Nítorí wípé kò dáa kéèyàn ó máa sùn kàákà lálẹ́ nígbà tó bá fẹ́ sùn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta. Bí obìnrin kì í bá fi aṣọ gidi bora sùn nígbà tó bá fẹ́ sùn lálẹ́, àbí bóyá àwọn aṣọ kan tó ti lò láwọn àsìkò tí ara rẹ̀ wù mọ́, òun ló bá fi ń bora sùn. Òun ló ṣe dáa jù kóbìnrin ní aṣọ tí ó máa lò permanent lásìkò tí ara rẹ̀ ò bá mọ́. Ní kúkúrú, àlàyé èmi náà dálé lórí wípé tí ọkùnrin tàbóbìnrin kì í bá fi aṣọ gidi bora sùn nígbà tó bá fẹ́ sùn, eléyìí lè ṣe okùnfà tí ó fi máa lá àlákàlà o. Kò sí tí ò lè bá pàdé lójú àlá, bí bá ti ń pàdé iwin ni ó máa pàdé àjìnàkú. Nígbà míì ẹlòmíì àti ẹ̀pàdé eégún tí wọ́n kó ẹgba tí wọ́n fi ya. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin.
tí èèyàn kò bá kì í gba àdúrà síwájú kó tó sùn lálẹ́, irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ń ṣàfọwọ́fà, ó ń ṣílẹ̀kùn fún ogun láti wá jẹ ayé rẹ̀ ni o. ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún, àdìsọ́kàn téèyàn bá dì sí ọkàn lálẹ́ kó tó sùn ó tún máa ń fa àlákálà o. nígbà tó bá já sí wípé èròkérò ni wọ́n ń rò láṣálẹ́ nígbà tó fẹ́ sùn, ó wá dì sọ́kàn bẹ́ẹ̀ títí tó fi sùn, kò síyèméjì ń bẹ̀ ó lálàkálà o. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà, bí ibùsùn wa bá dọ̀tí tàbí tí àwọn aṣọ tá à ń tẹ́ sórí ibùsùn wa bá dọ̀tí, èyí lè ṣe okùnfà téèyàn ń fi máa lálàkálà. nítorí àfiwé irú ẹni bẹ́ẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó lọ sùn lákìtàn. ẹlẹ́ẹ̀keje, bí inú yàrá wa bá kún fún ọ̀pọ̀lọpọ̀ jàǹkáríwọ̀ tàbí pàǹtí, ó di dandan kírú ẹni bẹ́ẹ̀ kó máa láàlákàlà. torí àfiwé irú ẹni bẹ́ẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó sùn ní àkìtàn. ẹ wò ó, díẹ̀ lélẹ́yìí tá a máa mẹ́nubà lénìí nínú àwọn nǹkan tó máa ń ṣe okùnfà tá a fi máa ń láàlákàlà. ẹ jẹ́ bọ́ sábàlá ìtumọ̀ àlá díẹ̀ ká túmọ̀ àlá díẹ̀ ká tó máa lọ. àlá bá máa tún lénìí á sọ díẹ̀ nípa àwọn àlá ìwẹ̀. bí o bá lálàá wípé òun wẹ̀ ní ìta gbangba, èyí ń túmọ̀ sí fún ọ wípé àṣírí rẹ máa tú o àbí kí o ṣẹ̀ sí. àlá ẹlẹ́ẹ̀kejì, bí o bá lálàá wípé òun wẹ̀ nínú ilé, èyí ń túmọ̀ sí fún ọ wípé àṣírí rẹ máa bò lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n wàá kọ́kọ́ ṣẹ̀ sí kí àṣírí náà tó bò. àlá ẹlẹ́ẹ̀kẹta, tó o bá lálàá wípé àwọn kan ń wẹ̀ fún ọ nínú odò, eléyìí ń túmọ̀ sí fún ọ wípé ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹ́. àlá ẹlẹ́ẹ̀kẹrin, tí o bá lálàá wípé òun wẹ̀ nínú odò, èyí ń túmọ̀ sí fún ọ wípé àṣírí rẹ yóò tú nínú ìdààmú. àlá ẹlẹ́ẹ̀karùn-ún, tí o bá máa ń lálàá ní gbogbo ìgbà wípé o máa ń wẹ̀ nínú odò, èyí ń túmọ̀ sí fún ọ wípé ìdààmú ni o kò kún fún àdúrà púpọ̀. bẹ́ẹ̀ ni ìdààmú ni kò kún fún àdúrà gidigidi. a gbàgbé wípé mo máa ń sọ nínú àwọn fídíò mi wípé èyíkéyìí àlá tó bá lá, ìbáà jẹ́ dáadáa ìbáà sì jẹ́ ìdàkejì, tó o bá ní àwọn amòye lọ́wọ́ sáré tètè lọ bá wọn ò kí wọ́n tọ́ ọ sọ́nà lórí rẹ̀, nítorí wípé ayé ti di bá míì. ọ̀pọ̀lọpọ̀ àwọn àlá làwa máa ń lá tá a máa rò wípé àlá dáadáa ni, tó sì já sí wípé àwọn ẹni ibi ni wọ́n sá sábẹ́ àlá yìí láti lè fi ṣe ayé wa ní ṣùtá. àmọ́ tí wọ́n bá tó ẹ sọ́nà sàárà àtàdúrà, kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá ò lè ṣe o. gbogbo nǹkan pátá ni Ọlọ́run bá mi lè ṣe. nítorí náà a máa fi yìí ṣì lọ síwájú ká tó máa lọ. gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ, tàbí bóyá ẹ̀yin fẹ́ ká máa bá yín polówó àwọn ọjà yín lórí àwọn fídíò wa, àbẹ́ tí ẹ fẹ́ béèrè nǹkan kan tí ò yé yín nínú ètò ìgbésí ayé yín, ẹ bá mi sọ̀rọ̀ sórí WhatsApp nọ́mbà mi yìí 09013131710 09013131710. ẹ bá mi share fídíò yìí, ẹ comment. tẹ́yìn ò bá tí ì fọ́lò mi tẹ́lẹ̀, ẹ fọ́lò mi lẹ́ẹ̀kan náà. a máa pàdé nínú next episode. àdúrà gbogbo wa yóò gbà. ó dàbọ̀. Al-Ma'rufi Ìgbàláyé TV.